ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ tó kàn wá lára wo ni pé kábíyèsí mà fún Queen Naomi ní táìtù mi o, ẹ jẹ́ ká jọ gbọ́. Her Royal Majesty Dr. Queen Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì wọ́n ní wọ́n fún wọn ní the doing of Ilé-Ifẹ̀ o. ẹ̀yin èèyàn lé bá a ṣe gbọ́ nìyẹn. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV ò, ṣé dáadáa lẹ dé, ṣé dáadáa la bá yín, àlàáfíà ni ẹ wà, gbogbo lè ń kọ́. Mo dúpẹ́ fún support yín lórí channel yìí o. 2024 yìí èmi àti yín àjọ máa wọnú ẹ̀ ni o. wọn ò ní fi ẹnì kankan ṣe àwátì nínú wa ní agbára Ọlọ́run. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ̀yin èèyàn létí ẹ̀ bá ti subscribe, ẹ lọ subscribe o, so that tá bá ti gbọ́ any gist a máa mú wá. ẹ̀yin èèyàn lé ẹ tẹ notification bell yín o, so that ẹ máa rí gist lẹ́kùnrẹ́rẹ́. Bí a ṣe gbọ́ ọ, wọ́n ní kábíyèsí fún Queen Naomi ní another title, the doing of Ilé-Ifẹ̀. ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Bí a ṣe gbọ́ ọ, wọ́n ní kábíyèsí wọ́n tún fún wọn ní post mi fún wọn ní post mi lé Yèyélúwà. Ṣé ó ti yé yín? Torí Yèyélúwà wa ni Queen Naomi, wọ́n tún wá fún wọn ní post mi, wọ́n rí right post wọn. wọ́n ní Dr. Queen Sílẹ̀kùnọlá Ògúnwùsì, the doing of Ilé-Ifẹ̀. ẹ̀yin èèyàn ẹ mọ nǹkan tí the doing mean. The doing mean pé ẹni tí gbogbo èèyàn tán respect, ẹni tó jẹ́ èèyàn pàtàkì ní àwùjọ. ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. ẹni tí àwọn èèyàn tó ń respect, tó jẹ́ èèyàn tó jẹ́ pé ó ní agbára ní àwùjọ, nǹkan tó mean nìyẹn. nǹkan tí kábíyèsí tó fi lé oyè Yèyélúwà tí Queen Naomi ní nìyẹn. ẹ̀yin èèyàn lé èyí ó lágbára. Her Royal Majesty Dr. Queen Naomi Ògúnwùsì, the doing of Ilé-Ifẹ̀. wọ́n nígbà tí àwọn olórí gbọ́ yìí wọ́n ná bú sẹ́kún ni o. ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. wọ́n láwọn olórí bú sẹ́kún ni o. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà wo ìgbà tí Queen Naomi wà ní Ilé-Ifẹ̀ tó ń ṣe irú wọn àṣẹ Yèyélúwà. Kò sí wàhálà ń gbà yẹn o, gbogbo wọn kan wà létòlétò ni o. inú kábíyèsí gan dùn ní ìgbà yẹn, kábíyèsí gan ní ìfọ̀kànbalẹ̀ ní ìgbà yẹn. Kò sí dààmú, gbogbo nǹkan lọ létòlétò ni. ìgbà yẹn ó tu kábíyèsí lára. ẹ wojú kábíyèsí ìgbà yẹn ó kàn wọ́n balẹ̀, kò sí stress, kò sí wàhálà. ẹ wo ìgbà tí kábíyèsí àti Queen Naomi padà yìí, ẹ rí bí ọkàn kábíyèsí ṣe balẹ̀, ẹ rí pé kò séwu, kò sí wàhálà. So ìtorí ẹ̀ ni kábíyèsí fi ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí Queen Naomi padà wá sínú palace o, nítorí pé wọ́n mọ̀ wípé kò sí èèyàn kankan, kò sí obìnrin kankan tó lè fún àwọn ní ìfọ̀kànbalẹ̀ bí òun ṣe Queen Naomi. ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí kábíyèsí bá ti ṣe nǹkan fún Queen Naomi, lẹ́yìn olórí máa ń sunkún, lẹ máa ń bínú, lẹ máa ń pariwo ẹnu. kí ló dé, kí ló ń ṣe ìwọ Mariam àti olórí Ronke iná? àwọn méjèèjì náà ni o, àwọn méjèèjì náà ni wọ́n ń sunkún o. ìpè wáì tó jẹ́ pé kábíyèsí máa fún Queen Naomi ní oyè mi, wáì tí kábíyèsí ò ní fún Queen Naomi lóyè mi, ṣẹ́yìn nìkan gbé fún. àtìgbà tẹ́yìn ti wà nù palace, kí lẹ ṣe nù palace? kò sí nǹkan tẹ́ ẹ ṣe ju wàhálà àti dààmú lọ, àtẹjọ́ àtẹkùn àti kẹ́ ẹ máa jà. ẹ fi kábíyèsí lọ́kàn balẹ̀. kábíyèsí wá ayọ̀ wọn, wọ́n wá olólùfẹ́ wọn, wọ́n wá ẹni tó múnú wọn dùn, wọ́n wá ẹni tó fún wọn láyọ̀, wọ́n gbé the doing of Ilé-Ifẹ̀ plus Yèyélúwà of Ilé-Ifẹ̀, wọ́n gbé lé wọn lọ́wọ́ gbàm. ẹ wá ń sunkún, ẹ ṣe bẹ̀rẹ̀ ẹkún ni o. àwọn olórí jà, kò sí ibi tí Mariam àti olórí Ronke ò rìn dé, ṣùgbọ́n Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, ó dójú tì wọ́n. Ọlọ́run tó ń dè mí ni má ṣe bẹ̀rù, ó já wọn láyà. ẹ rántí ìgbà tí Mariam lọ sọ́dọ̀ bàbá kan, tí bàbá yẹn ní ẹni tó ń ṣoògùn sí yìí orí àpáta ló ní, tó o bá forí sọ orí àrùn yégéyégé. àǹtí wá sá padà ni o, àǹtí wá sá padà ni o. kì í ṣe nǹkan kékeré ní bátù yìí o. wọ́n bá Queen Naomi wọ̀ o, ṣùgbọ́n
Ọlọ́run dójú tì wọ́n, ó dójú tì wọ́n. Wọ́n wá rí i pé wájú ò ṣe lọ, ẹ̀yìn ò ṣe padà sí. Ṣó ti yé yín? Wọ́n ní kán máa lọ pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe o, ẹ máa gba kámú ni o. Ó bẹ́tà kẹ́ lọ jókòó sílé ibi tọ́kọ yín bá ní kẹ́ jókòó sí, kẹ́ máa jẹ̀fọ́, kẹ́ máa jẹyán. Ẹ mọ̀ pé nǹkan tí ò yá àwọn olórí ẹ̀yin èèyàn lé. Tó bá jẹ́ pé àwọn olórí yìí, tó bá jẹ́ pé wọ́n jókòó síbi tí kábíyèsí fi wọ́n sí, tí wọ́n bá pín Naomi jà, tí kábíyèsí ní kán lọ ralé, ṣé mọ̀ pé kábíyèsí ò ní máa bínú sí wọn, kábíyèsí ò ní máa bá wọn jà. Irú gbogbo bí Rónkẹ́ ṣe ń lùzì contract yẹn tó ń gbé fún Tèmítọ́pẹ́, ṣé mọ̀ pé kò ní sí yẹn. Bá a tiẹ̀ tún ṣe pé wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n ṣe bẹbẹ fún wọn. Wọ́n ní tó máa ń sọ̀rọ̀ ní ìsìn, wọ́n ní kábíyèsí máa ń ignore wọn ni. Ibi tán bá dé, wọ́n ní kábíyèsí máa ń ignore wọn ni. Allegedly, ṣé mọ̀ pé Máṣọ́lá ò bá wọn gbé palace, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ a máa mú wá fún yín. Ṣó ti yé yín? Wọ́n ní kábíyèsí máa ń ignore wọn big time ni. Ẹ wo irú ìgbà tí Mariam tó lọ ra hamper tó gbé fún kábíyèsí, wọ́n ní kábíyèsí ṣọ́ hamper ẹ̀, wọ́n yá ní kán yọ sẹ́gbẹ̀ẹ́. Wọ́n láǹtí wá bú sẹ́kún ni o. Wọ́n ní hamper Láìdé kábíyèsí gbà, wọ́n gba ti Láìdé, wọ́n ní bọ̀ ti Mariam, kábíyèsí ò gba ti Mariam o. Ìtorí ẹ̀ ló fi lọ jàjàkadì, lọ́jàjà hotel, nítorí pé inú ń bí i pé kábíyèsí ò gba hamper wọn. Ẹ mọ nǹkan tí kábíyèsí ti rí nínú hamper, ẹ mọ nǹkan tó ti rí, ẹ mọ̀ pé onírìnsà ni bàbá wa, ẹ mọ nǹkan tó ti rí tó yọjú sínú hamper. Ẹ̀yin èèyàn, togun náà ní Mariam máa ń rìn, àwọn ọ̀yá nìyẹn, àwọn ọ̀yá. So ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré, ìtorí ẹ̀ ní kábíyèsí fi dá Queen Naomi ní ọlá. Our Royal Majesty Ṣílẹ̀kùn Ọlá Ògúnwùsì Yèyélúwà, wọ́n wá fi oyè míì lé lórí, oyè tó lágbára. Wọ́n wá fi oyè tó ní agbára, wọ́n fi lé fún wọn. Is doing, wọ́n gbélé lórí. Wọ́n láwọn olórí wọ́n ń bínú, wọ́n ń sunkún. Ṣe bẹ̀rẹ̀ ni, ṣe bẹ̀rẹ̀ ẹkún ni. Nǹkan tó pè yín oníkẹtìrà kẹrù yín kẹ kúrò ní pálásì yẹn. Kò sẹ́ni tó lè compare Queen Naomi pẹ̀lú wọn. Queen Naomi beat gbogbo yín mo lè sọ pé 90 times. Ṣó ti yé yín? Èèyàn tó tún jẹ́ bíi 70 ó ní Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́. Gbogbo ẹ̀yin tó kù bóyá lẹ ní 20. Wọ́n beat yín bàjẹ́. Ẹ wo gbogbo nǹkan tó ṣe fún Queen Naomi. She's still beautiful, she's still royal, she's still majesty. Wọ́n straight pa ni. Very, very respectful and beautiful woman. Ẹ wá ní kí kábíyèsí má máa lé wọn kiri. Ẹ jẹ́ lọ wábì kan jókòó sí ẹ̀yin olórí yìí. Nǹkan tọ́lọ́run ti ṣe kò sẹ́ni tó lè tú wọn ká. Ọlọ́run ló rán Queen Naomi sí kábíyèsí, ẹ̀ẹ́dẹ̀ lè dàárín wọn rú láéláé. Gist tá a gbọ́ ni the doing of Ilé-Ifẹ̀ náà tó fún Queen Naomi o, wọ́n tó fún wọn lé Yèyélúwà of Ilé-Ifẹ̀. A dúpẹ́ lọ́wọ́ kábíyèsí, Ọlọ́run á wà pẹ̀lú yín. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé o. 2024 yìí àjọ máa ṣe ọdún ayọ̀, ọdún ìdùnnú ni àjọ máa wọnú ẹ̀. Àní fi ọwọ́ wa, àní fi gbé ọmọ sin ní àṣẹ Ọlọ́run. Mashola love you all. Please share this video, like and subscribe. God bless you all.